Africa Content TV. Àwọn ẹ̀yà pápá lọ́hùn jẹ́ o, òdòdó láyọ̀ kádàrá o, gbogbo ẹnìkan ń bá bára wa, gbogbo ẹnìkan ní láì ṣe wàhálà o, ìsọ́fàyọsẹ̀ lédè lóyìnbó, àìsàn ọmọ ní kọ́lá wọlé o, èmi táwọn ṣe kọ́lá wọlé, àìsàn ọmọ ní kọ́lá wọlé o. Oníkọ́lá wa máa pọ̀ sí i, àìsàn oníkọ́lá dalẹ̀, oníkọ́lá wa máa dalẹ̀. Òkèèrè kòlé o, òní bàjẹ́ o, lójú òní ti wá o, iṣẹ́ nínú èyí national union ọlọ́run ti bú wá o, ọ̀rẹ́ bí nílé lè fi ẹ̀ wá lọ sí fún un. Bọ́lá ọlọ́run bọ́lá agbára ọlọ́run tí oníkùn máa dùn láì ọlọ́run tó tó kọ́ ọ. Nítorí pé kò rí báyìí lánàá. Ìtẹ̀síwájú láti fẹ́ ọlọ́run tó já tẹ̀síwájú lébi kò ní jẹ́ kókó sí nígbà wo àdìjẹ́ náà ṣàwátì o àdìjẹ́ fi ọ̀gá wa àdìjẹ́ ṣàwátì o. Torí pé ènìyàn ọlọ́run ènìyàn mo lé ènìyàn ọlọ́run ènìyàn mo sì ní ìwúrà ìdè òun ọlọ́run àwa ènìyàn ọlọ́run ènìyàn torí jẹ́ pé tá a bá ti yí ìbá ọlọ́run lápọ̀jù ló bá olùkọ́ sí ire ló bá wà rẹ̀ sá láyẹ̀ sá jí ire ṣùgbọ́n mo sì yí ooo tó bá ti jí ire àwùjẹ́wùjẹ́. Ọlọ́run tó ṣẹlẹ̀ àkàlùkù ó ti mọ ká máa yà láyé o. Àwọn ènìyàn ń bẹ olórí ni wọ́n máa yà o. Àwọn ẹlòmíì wá tún dánwò lẹ́yìn fún. Wọ́n ṣe dánwò lẹ́yìn wá tún máa gbádùn o. Wọ́n máa gbádùn tó lórí ipò mílíọ̀nù. Gbogbo ọmọ tó lóyà lọ́jọ́ láàárẹ̀ sí. Gbogbo náṣọ́nà ìdòwú etí ìlú rẹ̀ wá. Wọ́n bá ṣe wá. Ọ̀rọ̀ tí mo sọ yẹ má bínú orin tí mo kọ láti yìí ẹ má bínú o. Wọ́n ká space ìmọ̀ràn kékeré ní ìkọ̀rẹ́ bá wa. Òkè ọlọ́run ó pọ̀ lọ́wọ́ náà gan ìwọ́n gbogbo ìrọ̀lú dákọ́ ló máa fún. Ẹni tó bá fẹ́ lókè ọlọ́run tó súnmọ́ ẹ̀tọ́ náà wá ti kẹ́. Táwọn amáyé náà wá rí àrùkù náà ti ní ìkẹ́ lọ́wọ́ ni. Ṣùgbọ́n tó bá ń gbòdò pé ọlọ́run kẹwọ̀ ẹ̀gbọ́n òun ní kéèmí náà ni. Ó lè fi láǹfààní àti ẹ̀tọ́ náà pé ọlọ́run lè gbé ẹ̀ tó bá ti jìnà sí. Ṣérí ipò ó wà lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn ọlọ́run máa gbé sí. Ló jẹ́ kí n sọ wípé gbogbo ọmọ tó lórí àlòjọ láàárín sí gbogbo national ìgbòho sí ìrùlọ́gà ọ̀tẹ̀sọ́nà aládùúgbò sí ìjọ́jú ilé ìbò ṣe tẹ́lẹ̀ láyé bóyá ló kọ́ láti dáàbò ìrọ̀rùn ti dé. Gbogbo ara máa bí àbùkà bá nílẹ̀ ọ̀rẹ́ gbọ̀ngàn ọwọ́ ọlọ́run àpàrọ̀ ẹ lọ́wọ́. Àkóso sàmùrà ẹ̀ òní kẹ́ àkóso sàmùrà ẹ̀ òní kẹ́.